kó tó di pé ìjọ Brazil yẹn dé President Bola Ahmed Tinubu ti facilitate pé káwọn Brazil wá invest $2.5 million investment in Nigeria and wá ní 500 million out of it should go come to Kwara because of relationship tó wà láàrin ọ̀tí governor so governor ti wá decide pé side baba ńlá àti ìsìn ẹ̀ là á gbé kinní yẹn sí but nígbà tí gbogbo eléyìí tó àti irọ́ àtòótọ́ ti social media ibẹ̀ náà Brazil náà ti pé pé no your excellency you are sorry we can't come to Kwara again it's not safe with what we are seeing on social media. Aburú tó wà nínú. wọ́n ti lọ sóògùn ní state nsìn wọ́n ti lọ sóògùn state $500 million investment ó ti lọ sóògùn state nsìn bó ṣe ṣe díẹ̀ Kwara ó benefit ń bẹ̀ ká bá ṣe yóò sì bá wa lé kíní insecurity lọ torí tán bá fẹ́ invest ń bẹ̀ definitely ó gbọ́dọ̀ wá solution sí bí ọ̀rọ̀ security ó ṣe lọ tefetefe so nísìnyí we have lost it so àwọn aburú tó wà lára social media ó ní wọ́n kóra wọn lórí rédíò mọ́ lọ́rọ̀ sọ̀rọ̀ ọ̀lú nísìnyí ló ṣe ká mi lára ó yẹ kí kíní yé wa náà. Aburú tó ń ṣe ó pọ̀ ju ntẹ́yìn rò bóyá jẹ́ ń jà you understand mi lọ. tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ kó ṣe pé àmọ́ ń tà ń ṣe kó ṣe pé à ń ṣe nǹkan kan ẹ sì mọ̀ àwọn tó sì wà ń gíràdì mọ̀ pé à ń ṣe nǹkan ó ṣe jásìkò lẹ́mọ̀ kóra yín lọ́mọ lọ fara yín lásọ yá ń ta ọmọ bàbá ọmọ ìyá ẹ̀jẹ̀ ìlú kan. kíbi tí a bá wà ẹ̀yin èèyàn wa a kú bójú ọjọ́ ṣe rí a kú òpin ọ̀sẹ̀ mi wá ṣọ̀pọ̀ ẹ̀ láyé o ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ nǹkan tó fa gbọ́nmi sí gbọ́nmi òtó tó ń ṣẹlẹ̀ ní òkè ọdẹ àwọn nǹkan tó fa nǹkan tó ìkọlù àṣírí ọ̀rọ̀ rèé o ó sì kú tẹ́ fẹ́ gbọ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wo fọ́nrán yìí nǹkan tó fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi dá orúkọ baba ńlá wọn náà fẹ́ gbé company wá láti Brazil tí wọ́n fẹ́ install ẹ̀ sí baba ńlá òun làwọn Fúlàní kọ́kọ́ fẹ́ lọ run gbogbo àwọn tó wà ń bẹ̀ náà àwọn náà ti move ẹ̀ sí Ogun State ẹ̀yin tó Ogun State ẹ máa fúnra pánsá ò fúnra pánsá já sínú àjà ò fúnra àjà jìn bónílé ò bá fúnra olè ló kó lọ ẹ̀yin náà ẹ máa fúnra o àwọn ará bí wọ́n fẹ́ wá gbalẹ̀ ni ṣe mọ̀ pé àwọn míì tètè lálẹ́ kù ń sìn mo gbàgbé orúkọ tán ti ń pè wọ́n àwọn yẹn tí yàtọ̀ sí Lákúráwá tí wọ́n jáde tó tẹ̀ tí tó oṣù mélòó kan àwọn míì tán ti jáde everybody all the bandits wọ́n kàn kóra wọn wá sí Nàìjíríà a ti ń sọ 6 years ago la ti ń sọ pé wọ́n fẹ́ gbalẹ̀ Nàìjíríà wọ́n láwọn ní the land of Nigeria belong to their father and they are coming to take the land òun náà ni àwọn nǹkan tẹ̀ rí lẹ́nu so àṣírí ọ̀rọ̀ Kwara àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara àwọn lẹ́gbọ́ lẹ́nu bàbá yẹn mo wá fẹ́ kẹ́ gbọ́ ilé ìtókù ẹ̀yìn èèyàn mi má là fún ẹ farabalẹ̀ kẹ́ wo fọ́nrán yìí o ẹ wò dópin ọ̀rọ̀ wà ń bẹ o ọ̀rọ̀ wà ń bẹ òun la ṣe mo wá ní ṣókí fún wa lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá ohun tí etí wa gbọ́ ohun tójú wa rí kì í ṣe nǹkan kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí ìròyìn ayọ̀ kankan. President Bola Ahmed Tinubu ti facilitate pé káwọn Brazil wá invest $2.5 million investment in Nigeria and wá ní 500 million out of it should go come to Kwara because of relationship tó wà láàrin ọ̀tí governor so governor ti wá decide pé side baba ńlá àti ìsìn ẹ̀ là á gbé kinní yẹn sí but nígbà tí gbogbo eléyìí tó àti irọ́ àtòótọ́ ti social media ibẹ̀ náà Brazil náà ti pé pé no your excellency you are sorry we can't come to Kwara again it's not safe with what we are seeing on social media. Aburú tó wà nínú. wọ́n ti lọ sóògùn ní state nsìn wọ́n ti lọ sóògùn state $500 million investment ó ti lọ sóògùn state nsìn bó ṣe ṣe díẹ̀ Kwara ó benefit ń bẹ̀ ká bá ṣe yóò sì bá wa lé kíní insecurity lọ torí tán bá fẹ́ invest ń bẹ̀ definitely ó gbọ́dọ̀ wá solution sí bí ọ̀rọ̀ security ó ṣe lọ tefetefe so nísìnyí we have lost it so àwọn aburú tó wà lára social media ó ní wọ́n kóra wọn lórí rédíò mọ́ lọ́rọ̀ sọ̀rọ̀ ọ̀lú nísìnyí ló ṣe ká mi lára ó yẹ kí kíní yé wa náà. Aburú tó ń ṣe ó pọ̀ ju ntẹ́yìn rò bóyá jẹ́ ń jà you understand mi lọ. tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ kó ṣe pé àmọ́ ń tà ń ṣe kó ṣe pé à ń ṣe nǹkan kan ẹ sì mọ̀ àwọn tó sì wà ń gíràdì mọ̀ pé à ń ṣe nǹkan ó ṣe jásìkò lẹ́mọ̀ kóra yín lọ́mọ lọ fara yín lásọ yá ń ta ọmọ bàbá ọmọ ìyá ẹ̀jẹ̀ ìlú kan àánú ìsàd. tó ẹ ṣe. yọdá fún àwọn tó kú níjọ́ Jímọ̀ gbogbo mọ́sálásí tó wà ní ilẹ̀ Ìfẹ́ lódùn náà gbàdúrà fún wọn
níjọ́ Sunday gbogbo church tó wà nílẹ̀ Ìfẹ́lódùn náà gbàdúrà fún wọn lẹ́yìn Sunday Monday ni mo tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pé yẹn ń ṣiṣẹ́ officially kẹ́lẹ́ mọ ibi tó dùn mí dé torí àpèyìn gan ẹni pé tí ilé my wọlé heart is afẹ́fẹ́ bleeding kò sẹ́ni tó lè bá mi sọ èèyàn 13 ló kú sí mi lọ́rùn èèyàn 13 èèyàn ni wọ́n kẹ́nìkan wá ló fẹ́ mọ̀ ṣe politics lórí ìyẹn ajẹ́pẹ́ ni wọn ò ní kò níbẹ̀rù Ọlọ́run kan láti bí débẹ̀ ni kó tilẹ̀ so gbogbo orú nǹkan báyìí àsìkò òṣèlú kọ́ la wáyé àsìkò à ń ṣèlú ni then ọ̀rọ̀ security òjò ń rọ̀ olórí ń dunnú ta ló sọ fún ọ pé bóun bá dé orí rẹ̀ ò ní yọ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ok ń sá kúrò lórèké ń sá lọ sórí baba ńlá ń sá kúrò baba ńlá ń sá lọ sàgbẹ̀ ẹ sá kúrò ń sàgbẹ̀ ẹ sá wókè ọdẹ ẹ sá kúrò lókè ọdẹ ẹ ń sábọ̀ ńlọrin ẹ ń sábọ̀ lámọ́yọ̀ àwọn tó ń wá ilẹ̀ kọ́ náà fẹ́ gbà kì í ṣe ilẹ̀ náà fẹ́ gbà ilé yín kọ́ náà fẹ́ gbà èèyàn náà ń wà so tó bá dé lu yín tẹ́ ti sápò tẹ́ ti sọ́dà ehoro tán bá báyàn níwáyé wábi tẹ́ wà n tó ṣe yẹ ká fúnra ká sì múra sí ọ̀rọ̀ ara wa ni kì í ṣe tá a fi ṣòṣèlú bẹ́ẹ̀ ni àfi ká múra sọ̀rọ̀ ara wa àwọn tó ń wá sán bèrè pé ṣé PDP ní àbí APC àbí SDP wọn àdẹ́gbẹ́ òṣèlú mọ̀ wọn àdẹ́gbẹ́ òṣèlú mọ̀ so ó wá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ọ sì mọ gbọ́tán ní kódà ìjọ Sunday ní kíní ẹ ṣẹlẹ̀ alẹ́jọ́ Saturday ẹnìkan wá irọ́ ni wọ́n láwọn ta yín lólobó ẹ̀ dáhùn ànírọ́ ni ẹni tó bá ta mí lólobó kó jáde kó wá sọ pé òun ta mí lólobó èmi mo káwọn ọmọdé jọ ọmọ yóò sùn láti wá ń bẹ̀ ni kò rẹ̀ sí tó lọ́nbẹ̀ tí mi mọ̀ wípé wá ẹnìkan wá lálẹ́ àná wọ́n á gba ìbọn irọ́ ni that's not correct gbogbo ẹni tó bá ń sọ ó parọ́ ni kó jáde kó gbógun àbí kó gbé Kùránì àbí kó gbé báìbù kó fi búra pé bẹ́ẹ̀ lórí kó jáde kó wá sọ irọ́ pọ́nbélé ni gbogbo tẹ̀sí rí lórí social media tó ń gbé káàkiri 95% of it is not correct àwọn míì tán kàn jòkó sínú yàrá wọn tán gbé fóònù tán kàn rorọ́ tán kàn rún mọ́ra wọn oníkálukú wá di star lórí pé lórí ọ̀rọ̀ security monetization ń sáré aburú tí kíní sì ń ṣe fún wa màá sọ implication ẹ̀ n tán fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe náà lẹ́ ń ṣe yìí tẹ́ ẹ bá sì ń continue àti ṣe àwọn fi yín gbowó ni ìbẹ̀rù bójó tán fẹ́ dá sí yín lọ́kàn pé ṣẹṣẹ rí àti ń ṣiṣẹ́ yín o àti ń dẹ́rù bà yín àti ń dẹ́rù bà wọ́n o ẹ̀rù ti ń bà wọ́n o ẹ ti ń bà wọ́n lórúkọ jẹ́ o à ń gbowó ṣẹ́ tiwọn àwọn tán wá kò ṣe kidnapping náà wá ṣe bẹ́ẹ̀ ni èyí ó ṣe fẹ́ wá tó kidnap èèyàn 2 mẹ́ta tí ó wá pààyàn 13 kí ló dé tán ṣe kidnap gbogbo àwọn 13 tán pa yẹn. àkókò tá a wà yìí làkókò tá a ń pè ní àkókò ọ̀fọ̀. now ẹni àkọ́kọ́ tó fọ́ sísẹ̀ ní ilẹ̀ gúúsù Kwara pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn òun ni Yusuf irú rẹ̀ kọ́ ló yẹ ká tó mọ̀ rí pé ń yọ fòtìfòtì kiri bí kòkòrò imú ẹran tí tó wá ń wíru tí ń wí nírú ohun tó ṣe wá lókè ọdẹ nírú tó ṣe wá nísàgbẹ̀ nírú tó ṣe wá tí ìlú tó lé ní 20 ìlú tó ti tú káwá pè ní ẹni tá a pè ní alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn kó wá gbọ́n sọ wípé àbòsí ni irọ́ náà ń pa òṣèlú kan ní àwọn gan náà ń fi ọ̀rọ̀ yìí ṣòṣèlú ibi tọ́rọ̀ yìí lè dé gbogbo àwọn èèyàn wa náà ń ṣètò ẹ̀dáwó láti rí wípé àwọn èèyàn tí wọ́n fìlú lẹ̀ láti rí ìtọ́jú àwọn téèyàn wọn ti kú láti rí ìtọ́jú kẹ́ntì wá jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn tó yẹ kó jẹ́ chief mother ká gbọ́ pé òní tí wọ́n ń ṣe fùrù kẹ́kẹ́ lórí rédíò tí wọ́n ń sọ orú tí ń sọ kiri ṣé kò náà ara àìfarabalẹ̀ ara àìgbẹ̀kọ́ ara àìmètò ok tó náà ló jẹ́ kọ́rọ̀ yóò fẹjú tó bó ṣe fẹjú tó yìí àwọn fijilantẹ́ tó padà wá pa ní òkè ọdẹ ṣe bára fún wọn tán sì wá lọ sí káńsù pé káwọn wá ṣàlàyé kí ni ìrànlọ́wọ́ táwọn lè rí gbà ọjọ́ òun ó mọ̀ fi káńsù lẹ̀ kó yọjú sí wọn olóòdẹ tí ó sọ̀rọ̀ lọ́jọ́ òun náà pé ẹ̀rù ń ba àwọn pẹ̀lú tí àwọn ń rí ṣé kó tún lọ sórí rédíò kan tún lọ lè bú olóòdẹ ọ̀hún náà èèyàn ṣe báwọn ọlọ́mọdé àṣàṣìyàn olórí gbà ó ní
ọ̀rọ̀. Honourable Fẹ́mi Yusuf, mo tún ní nǹkan kékeré kan tí mo fẹ́ sọ fún yín. Mo dẹ̀ fẹ́ pe àkíyèsí yín. Mo try láti calm ara mi down nítorí wípé when I watch the video ó dùn mí gan fún yín. Ẹ mọ̀ dí tí mo ṣe ń hámà tí mo ṣe ń pariwo yín nítorí pé ẹ̀yin lẹ súnmọ́ wa o. Ẹ pé democracy òní system tá n practice ẹ̀yin dẹ̀ ni olórí wa nífẹ̀ẹ́ lódùn. Ṣé o understand? Ẹ ti mọ̀ pé ẹrù wúwo ẹrù ńláńlá òun ni ẹrù ìfẹ́ lódùn because ẹ rí bí ìfẹ́ lódùn ṣe rí. Mo dẹ̀ believe nǹkan tó inspire yín láti sọ pé ẹ fẹ́ dupò chairman ìfẹ́ lódùn. Mo believe pé ẹ rí i pé I lack a lot of things. Oríṣiríṣi nǹkan dẹ̀ lẹ ti sọ pé ẹ fẹ́ fix ẹ fẹ́ put right. Ìdí nìyẹn táwọn èèyàn ṣe wò pé ó dà pé ẹ lè ṣe. Àwọn èèyàn believe nínú yín wọ́n dẹ̀ ṣe kíni wọ́n tẹ̀lé yín. A dúpẹ́ fọ́lọ́run pé èròǹgbà Ọlọ́run ó ṣẹ lórí ayé yín. Ẹ dẹ̀ tún máa tẹ̀síwájú sí i. But mo fẹ́ sọ nǹkan kan nípa fídíò kan tẹ́ ṣe tí mo rí. Tí n bá ní kí n react bí ọ̀rọ̀ yẹn ṣe dùn mí tó wàláì tàláì tí n bá ní kí n fi sọ̀rọ̀ pẹ̀lú ìbínú mo fi Ọlọ́run ọba búra. Ẹ lè máa wá miss láti ṣe mí láburú ní kíákíá. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe mí láburú Ọlọ́run tó bá ṣeé ṣe Ọlọ́run fún yín ṣe ni. Ṣé ti understand? Ọmọ tí ò tó mi gan ó ti fayé lẹ̀ ká tó wá sọ pé irú mi èmi náà ti wọ 30 mo ti wọ 30 years ó ti lé belenja. Ṣé understand? So oríṣiríṣi nǹkan táwọn èèyàn ò bá sọ I don't care. Ó ti yé yín ní tí mò ń wá yìí kò ń ṣe pé bóyá mò ń wá owó àbí mò ń wá òkìkí. N tó wù mí kí n ṣe ni mò ń ṣe. Ṣé understand? Ìrìn àjò tó wù mí kí n tọ̀ ó ní mò ń tọ̀. Mi nítorí anybody. Ó kàn lè wù mí ni. Ó kàn lè wù mí kí ìlú mi dáa mo dẹ̀ mọ̀ pé yóò dáa. Kódà tí nǹkan bá ṣe mí bó ṣe èèyàn ló fi ṣe mí ni bójú Ọlọ́run ló lòun fẹ́ ṣe náà ni bí nǹkan bá ṣe mí báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó sì dìde nílẹ̀ ìfẹ́ lódùn nílẹ̀ gbóná wàláì tàláì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó dìde. Mr. Fẹ́mi Yusuf ẹ sọ nǹkan kan lórí nǹkan tó ṣẹlẹ̀ lókè ọ̀dẹ ẹ jọ mí lójú gan. ọ̀rọ̀ security. níta àfẹ́kẹ́sì náà nù. òjò ń rọ̀ olórí ń dunnú ta ló sọ fún ọ pé bóun bá dé orí rẹ̀ ò ní yọ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. ok ń sáko lóreke ń sá lọ sórí baba ńlá ń sáko baba ńlá ń sá lọ sàgbẹ̀ ẹ sáko ń sàgbẹ̀ ẹ sáwó kí ọdẹ ẹ sáko lókè ọdẹ ẹ sábọ̀ ńlọrin ẹ sábọ̀ lámọ́yọ̀. àwọn tó ń wá ilẹ̀ kọ́ náà fẹ́ gbà. kì í ṣe ilẹ̀ náà fẹ́ gbà. ilé yín kọ́ náà fẹ́ gbà. èèyàn náà ń wà. so tó bá dé ìlú yìí tẹ ti sáko tẹ ti sọ́dà ehoro náà bá báyàn níwáyé wájú tẹ wà. ẹ máa gbọ́ ntàlágà. n tó ṣe yẹ ká fura ká sì múra sí àwòrán ara wa ni. Honourable Fẹ́mi Ìfẹ́lódùn local government chairman Kwara State. Ẹ ní àwọn tó wá attack wa tán lé wa kúrò tí wọ́n lé wa kúrò lórèké wọ́n lé wa asá kúrò lórèké asá lọ baba ńlá wọ́n tún wá lé gbogbo baba ńlá àtàwọn tó ti wà látòrèké tán lọ síbẹ̀ wọ́n sá lọ sí Ṣàgbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tó nìyẹn o. Ẹni wọ́n tún wá lé wa láti Ṣàgbẹ̀ asá lọ sókè ọ̀dẹ wọ́n tún wá lé wa láti òkè ọ̀dẹ àwa ń sá lọ sámọ́yọ̀ à ń sá lọ sí Ìlọrin. Mr. Fẹ́mi Yusuf àwọn wo ni tó bá jẹ́ pé mo ní owó ni mo fi Ọlọ́run búra máa sùn yín sí court ẹ dẹ̀ ṣàlàyé àwọn yẹn because n tẹ́ ń sọ yìí ni pé ẹ mọ̀ wọ́n bọ́ èmi ò ní bá yín fọ agùn. Mr. Fẹ́mi Yusuf kò sí nǹkan tó kàn wá pẹ̀lú àwọn ẹ fi ọ̀rọ̀ òṣèlú lẹ̀ ọ̀rọ̀ ìdààmú tó dé bá wa làwa ń sọ ẹ fi ọ̀rọ̀ ẹ má fún àwọn opposition party yín ẹ má fún wọn lésì tẹ́ bá fún wọn lésì ẹ máa ṣe àwọn aráàlú ní tó bá wà àwọn yẹn nìkan sọ èyí tó jẹ́ òdodo ni kẹ́yìn ṣiṣẹ́ tọ̀ tẹ́ bá fún wọn lésì nínú èsì tẹ́ ń fún àwọn opposition party yín òun ló ti ń dùn èmi o torí mi ò rí yín bíi pé ẹ kà wá kún o mi rí yín bíi pé ẹ kà wá kún o ẹ wá ní pé wọ́n kò ń ṣe pé wọ́n fẹ́ jíyàn gbé ni èèyàn náà ń wá káàkiri tán fẹ́ pa àbí léyìí tó súnmọ̀ sí pé ẹ mọ àwọn yẹn ẹ mọ àwọn tó ń ṣiṣẹ́ yẹn lẹ́ ń sọ yẹn indirectly o ṣe Mr. Fẹ́mi Yusuf ayé ti lajú gan o
ayé ti fẹ̀ sí gan o, ẹ wà very very careful. Mi kì í ṣọ̀tá yín, mo fi Ọlọ́run ọba búra, ṣùgbọ́n ẹni tí ò bá ṣe dáadáa wàláhì ọ̀tá mi ni, ọ̀tá ilẹ̀ gómìnà ni, ọ̀tá ìfẹ́ lódùn ni. Ṣé ti understand? Ẹ má torí àwọn opposition party yín kẹ́ ẹ máa sọ gbogbo tẹ́ ń sọ yìí. Ẹ calm, you are a leader. Olórí nìyín Mr. Femi Yusuf. Ẹ má rojọ́ jù mọ́, ẹ stop ẹ má rojọ́ jù mọ́, ẹ má dá àwọn opposition party yín lóhùn mọ́. Tẹ́ bá ti ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ pẹ̀lú emotion, bí ìgbà pé ẹ ń bẹ̀rù láti má lose power. Kí ni ó wà end there if care is not taken? Torí bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ yìí ẹ bí ìgbà pé ẹ mọ àwọn yẹn. À ń sọ̀rọ̀ pé àwọn criminal, àwọn bandits, ẹ̀yin tún gbé bí ìgbà pé olóṣèlú ara yín ni. Ẹ̀yin táwa gangan bá wá sọ pé ẹ̀yin olóṣèlú lẹ̀ ń pa wá, yóò dìjà torí tẹ́ ń sọ yìí tí ò dá ní sà. Àwa gbà pé àwọn ọ̀daràn, àwọn criminal ló ń ṣe kinní. Àwa gbà tẹ́yìn bá wá mọ̀ pé àwọn olóṣèlú kan wà tán ti darapọ̀ máwọn people yìí, ṣe bẹ́ẹ̀ wà ń power, kí ló dé tẹ̀ fọwọ́ òfin gbé wọn nígbà tẹ́lẹ̀ rí? Ṣe bẹ́ẹ̀ rí wà lọ́wọ́ yín? Mi ì ṣiṣẹ́ fẹ́ ní òṣèlú o, ẹ gbọ́ mi yé dáadáa, mi ì dẹ̀ kí n ṣọ̀tá yín o, mo fi ọba tó ní mí mo fi búra Mr. Femi. Ṣùgbọ́n ìlọsíwájú ìfẹ́ ló dùn tó bá ti jẹ́ pé ní tí mò ń wá nìyẹn, tó bá ti jẹ́ pé ìlọsíwájú ìgbómìnà ni mò ń wá, wàláì gbogbo ẹni tó bá porí mi níbi ibi ló máa jẹ́ tiẹ̀, ẹni tó bá ra aburú sí mi aburú ló máa jẹ́ tiẹ̀. Now ẹ wá tẹ̀síwájú, ẹni pé àti sáwá sí ibolẹ̀ pé náà Amọ̀yọ̀ Gánmọ́ nǹkan kan, àti sáwá sí Ìlọrin. Mo wá fẹ́ sọ nǹkan kan, ẹ̀yin tí Mr. Femi Yusuf ń bá wí tó jẹ́ pé ẹ̀yin lọ dáràn lóòótọ́ tẹ́ lé wa, tó dà pé Mr. Yusuf Honorable Femi Yusuf mọ̀ yín, tẹ́ lé àwọn èèyàn wa, tẹ́ jẹ́ kí kálukú máa sá káàkiri, tẹ́ jẹ́ kí gbogbo ọrọ̀ ajé dàrú, tẹ́ jẹ́ kí dààmú bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ lé wa ní Òréké, ẹ lé wa ní Baba Ńlá, ẹ lé wa ní Gànmọ́ Àlérì, ẹ lé wa ní Ṣàgbẹ̀, ẹ lé wa Láròlà, ẹ lé wa Lókè Ọdẹ, ẹ lé wa Lábáyàn, ẹ lé wa ní Ọláyínká, ẹ lé wa Lágúnjìn, ẹ lé wa ní Alásòrò, ẹ lé wa lóríṣiríṣi ìlú tí Mr. Femi Yusuf tí wọ́n rántí dárúkọ nílò àwọn ìlú tó tú. Tó dà pé Mr. Femi Yusuf mọ̀ yín, wọn bá àwọn aráàlú, àwa gangan wọn bá wa nájà, ẹ̀yin ni Mr. Femi ń bá nájà. It is fine. Bọ́n ṣe ti wá mọ̀ ìpẹ́ yín lọ dáràn yẹn, ṣé wá rí ibi tá a sá lọ Lámọ́yọ̀ yẹn àti Ìlọrin, tẹ́ ẹ̀ bá débẹ̀ ọmọ àlè lẹ́yìn yẹn. Ibi tí Mr. Femi Yusuf àwọn tí wọ́n ń ṣe kinní yẹn ò sí ni wọ́n máa wá sámọ́yọ̀ o, àbí Gánmọ́ lẹ pé ni. Ẹ̀yin ará Gánmọ́, ẹ̀yin ará Amọ̀yọ̀, ẹ má bínú sí ní tí mo ń sọ ìtẹ́ bá ń gbọ́ mi o. Mr. Femi ní ẹ ti gbọ́ àti ibi tán ti lé wa, àti wá stop ẹ̀, wọ́n wá ọ̀nà yẹn. Ẹjọ́ wípé àwọn kan ló lé wa, kò ń ṣe pọ́n fẹ́ kidnap ni. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán wà ní àhámọ́ àwọn èèyàn yẹn sọ pé kò ń ṣe ọ̀rọ̀ kidnapping, pé kankan gbéyàn méjì. Ṣéyàn méjì náà gbé ṣá Mr. Femi Yusuf? Ṣéyàn méjì náà gbé? So ó wá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ o. Ọ sì mọ gbọ́tọ́ ní kódà ìjọ Sunday ní kíní ẹ ṣẹlẹ̀, ẹlẹ́jọ́ Saturday ẹnìkan wá irọ́ ni. Wọ́n láwọn ń ta yín lólobó ẹ̀ dáhùn. Ànírọ́ ni ẹni tó bá ta mí lólobó kó jáde kó wá sọ pé òun ta mí lólobó. Èmi mo káwọn ọmọdé jọ ọmọ yóò sì láti wá ń bẹ̀ ni. Kò rẹ̀ sí tó lọ́bẹ̀ tí mi mọ̀. sáwọn ọmọdé tán wá sàárẹ̀. Gbígbé wà ẹnìkan wá lálẹ́ àná, wọ́n á gba ìbọn. Irọ́ ni, that's not correct. Gbogbo ẹni tó bá ń sọ ó parọ́ ni. Kó jáde kó gbógun àbí kó gbé Kùránì àbí kó gbé bábí kó fi búra pé bẹ́ẹ̀ lórí. kò ní ìdí ká ṣépèlera wa. Kó jáde kó wá sọ. tẹ́lẹ̀ bá ṣe. Irọ́ pọ́nbélé ni. Ẹ tún wá sọ nǹkan kan Honorable Femi Yusuf, ẹni wípé kò kí ń ṣe pé wọ́n gbàbọ́n lọ́wọ́ anybody, orí rédíò dẹ̀lẹ́ ti lọ sọ. Tọ́ nígbà tá a ti gbọ́ yẹn lẹ́nu yín wípé wọ́n gbàbọ́n lọ́wọ́ anybody tí wọ́n fi wá ṣiṣẹ́ ní àárọ̀ ọjọ́ Sunday, Mr. Femi Yusuf ti máa ní kí n tẹnu bọ àárín bíbẹ̀ yẹn, orí èmi gangan ò gbé. Bọ̀ mi ní sọ̀rọ̀ lọ́bẹ̀, mi ní ṣí àwọn èèyàn lọ́pọlọ, mi dẹ̀ ní kojú àwọn èèyàn, mi ní kojú aburú àwọn èèyàn sí yín. Mr. Femi Yusuf, ẹ má sọ mọ́. Mr. Femi Yusuf, ẹ ń fa wàhálà lẹ́sẹ̀. Kí ni mo lẹ́ ń ṣe? Ẹ ń fa wàhálà lẹ́sẹ̀. Èmi ò ní nǹkan kan tí mo fẹ́ lùzì o. Tí n bá kú báyìí mo lọ ní. Torí mi gangan fúnra mi ìrànra mi rárá. Mi ìrànra mi rárá o.
ó ṣe wù mí kí n ṣe lò ni mo ṣe ń lò yìí ṣe ti understand mi ì ṣe ń torí yín pé bóyá kẹ́ lè ṣe mí lóore mi ì ṣe ń torí pé bóyá dandan kéèyàn kan lè ṣe mí lóore ṣe ti understand èyí tó rè mí bá wà lọ́wọ́ ẹ̀ ló máa fún mi ó yẹ yín èmi ò wá oore dandan bó ṣe dà pé yín ṣe ń wà yẹn tẹ́ ń torí àwíjàre títọ́ fẹ́ tán lẹ́nu yín Mr. Fẹ́mi Yusuf ṣé kí n bí yín question kan ṣé kí n bí yín ẹjọ́ nítorí tọ́lọ́run nígbà tí wọ́n fẹ́ attack lọ́jọ́ Sunday tó bá yẹ pé wọ́n gbàbọ́n lọ́wọ́ àwọn pípù yìí àwọn mẹ́ẹ̀tì àlà ibi táwọn mẹ́ẹ̀tì àlà máa ń dúró sí ibẹ̀ náà gbà wọlé tán ti wá attack kí ló ṣẹlẹ̀ sí gbogbo wọn láàárọ̀ ọjọ́ Sunday yẹn Mr. Fẹ́mi Yusuf tá a bá ní ká tọwọ́ bọ̀ ẹ̀rọ ọjọ́ yóò sùn yín tí n bá lówó lọ́wọ́ ni tí n bá ní owó lọ́wọ́ dáadáa ni Mr. Fẹ́mi Yusuf pẹ̀lú ògo Ọlọ́run máa gbé yín lọ sí court ẹ wá defend ní tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn mẹ́ẹ̀tì àlà yẹn ní tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn mẹ́ẹ̀tì àlà yẹn tí wọ́n fi kúrò ní sport yẹn ní táìmù yẹn tí wọ́n ṣe rí bí operate nítorí pé kí ni mẹ́ẹ̀tì àlà tó wà ń bí ibẹ̀ yẹn they are more than 30 if I'm not mistaken they are more than 30 tó máa ń dúró síbi àrándì ọláìyá yẹn ibẹ̀ náà gbà wọlé o níbo ni gbogbo wọn lọ lọ́jọ́ náà Mr. Fẹ́mi Yusuf ẹ má jà tútùkùtù ẹ má jà tún tí ó dá wàhálà lẹ̀ Mr. Fẹ́mi Yusuf ẹ má sọ̀rọ̀ kankan mọ́ lórí rédíò yálà even eléyìí tẹ́ bá ti ṣe tipẹ́ tó wà lórí mídíà ẹ lọ delete ẹ̀ torí tó bá bọ́ sí mi lọ́wọ́ màá sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀ ń ṣe mistake gan o olórí nìyí o ohùn mi tún ti ń lọ sókè Mr. Fẹ́mi ohùn mi ti ń lọ sókè mo dẹ̀ fẹ́ káwọn èèyàn understand mi ń fóun ọ̀tẹ̀ sọ bọ̀ olórí nìyí fa aṣíwájú nìyí fa number 1 nìyí fa a máa rógo nífẹ̀ẹ́ ló dùn o number 1 nìyí fa ẹ̀ ń defend interest ara yín ẹ̀ ń defend olóṣèlú àwa tẹ́wálẹ̀ ń ṣe olórí fún ẹ̀ wọ́ọ̀rì nípa tiwa ẹ̀ ń sọ wípé irọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ wá sọ̀rọ̀ yẹn o gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yẹn jáde wípé ń gbàbọ́n lọ́wọ́ yín honourable wa Ìfẹ́lódùn local government chairman wa ti sọ pé babalaba barọ ní òpùrọ́ èmi náà ti wá pè yín lópùrọ́ tẹ́ bá wá kí n ṣòpùrọ́ ẹ dá Mr. Fẹ́mi lóhùn ẹ ṣàlàyé tó ṣẹlẹ̀ bọ́ àwọn onítú díẹ̀ mo ṣàbá yín yọ̀ pé mi ì tí ì lówó Mr. Fẹ́mi á ṣẹjọ́ yóò sú wa ṣé ó ti yé yín a máa ṣẹjọ́ ó máa jọ sú wa ẹ má sọ̀rọ̀ lọ bí nǹkan tó tẹ̀ ti ṣẹlẹ̀ mọ́ a ti gbà fọlọ́run ẹ mọ̀ wípé mi àròsọ fídíò yín ni mò ń lò tí mo fi ń sọ̀rọ̀ mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí Ọlọ́run dẹ̀ rí àníyàn mi I want you to be one of the best ó wù mí kẹ́ ẹ ṣe dáadáa gidi gan ni bọ́tẹ́ ẹ ṣe dáadáa ọ̀rọ̀ tí ò ń ṣe ọ̀rọ̀ yín gan ẹ ti ń fà mọ́ra yín lórí in the name of pé ẹ fẹ́ defend ẹgbẹ́ yín Mr. Fẹ́mi tẹ́ ń sọ yẹn ò dáa kò ń ṣe gbogbo ọ̀rọ̀ lẹ́yìn máa fèsì sí as olórí tẹ́ bá ń fèsì sí gbogbo ẹ̀ issue máa wà sà issue máa wà o issue máa wà ẹ̀ ń sọ pé kò rí bẹ́ẹ̀ tí n bá wá ní kẹ́ ẹ ṣàlàyé táwọn ọmọ Nàìjíríà bá ní kẹ́ ẹ ṣàlàyé kí ló ṣẹlẹ̀ sí gbogbo ọmọ ètí àlà yẹn àbí kí wọ́n sọ fún yín àtẹ̀yìn gangan Mr. Fẹ́mi Yusuf àti gbogbo mẹ́tì àlà pátá tó wà níbi òkè ọdẹ tán wà ní junction yẹn gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ security yẹn kàn gba phone number gbogbo yín ká wá track ẹ̀ láti on the 25 títí wọ on 28 tí wọ́n operate lókè ọdẹ ṣe mọ̀ pé wàhálà ó ṣẹlẹ̀ kàkàn ní kàn gba gbogbo phone number gbogbo yín kàn wá máa track gbogbo àwọn tẹ́ ẹ bá sọ̀rọ̀ Mr. Fẹ́mi ẹ̀ẹ́rọ ọjọ́ yóò sùn yín mo fọlọ́run búra mo ṣàǹbá yín yọ̀ pé ọwọ́ àwa yìí ò tí ì tẹ̀kùdà ó ti yé yín ọwọ́ èmi kò tí ì tẹ̀kùdà má bá yín fa Ọlọ́run aṣàánú fún wa ṣó ti yé yín lábalábẹ́ yẹn mo sì mí ná ẹ jẹ́ tún tẹ̀síwájú sà. èmi mo káwọn ọmọdé jọ ọmọ yóò sùn lọ́tì wá ń bẹ̀ ni kò rẹ̀ sí tó lọ́nbẹ̀ tí mi mọ̀. sáwọn ọmọdé tán wá sàárẹ̀ tán. ipe wá ẹnìkan wá lálẹ́ àná wọ́n á gba ìbọn irọ́ ni that's not correct gbogbo ẹni tó bá sọ ó parọ́ ni. so ẹ sọ wípé ẹ̀yin lẹ kó àwọn ọmọdé jọ kò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tẹ́ ẹ mọ̀ ẹ̀yin náà lẹ ń fẹnu ara yín sọ ẹlẹ́yìn lẹ kó àwọn ọmọdé jọ kò sí tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tẹ́ ẹ mọ̀ Mr. Fẹ́mi ẹ rọra o ní tó ṣẹlẹ̀ ń bibẹ̀ yẹn ó le tó ṣẹlẹ̀ lókè òkè ọdẹ ò rọrùn ṣé ẹ rò kókè ọdẹ kéré ni kódà kẹ́ fún àwọn ọlọ́dẹ wa nìkan lẹ̀ ó ti yé yín kó já àwọn ọlọ́dẹ wa nìkan tẹ̀dẹ̀ ró wọn lágbára Mr. Fẹ́mi gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ ń pa ẹ lè lọ bẹ́ẹ̀ tó rẹ̀ tí ń rojọ́ mọ́ra yín lẹ́sẹ̀
ẹ ti ń rojọ́ mọ́ra yín lẹ́sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ páwọn èèyàn ti gbọ́n ṣá á ti gbọ́n o ẹ ṣọ́ra sà ẹ ṣọ́ra. gbogbo tẹ̀sí rí lórí social media tó ń gbé káàkiri ẹ̀ 95% of it is not correct. bẹ́ẹ̀ni orí bolẹ̀ yín wà yìí. àwọn míì tán kàn jòkó sínú yàrá wọn tán gbé fóònù tán kàn rorọ́ tán kàn rún mọ́ra wọn oníkálukú wá di star lórí ọ̀rọ̀ security. monetization ń sáré. bẹ́ẹ̀ni. aburú tí kíní sì ń ṣe fún wa máa sọ implication ẹ̀ nǹkan fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe náà lẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ bá sì ń continue àti ṣe àwọn fi yín gbowó ni. bẹ́ẹ̀ni. ìbẹ̀rù bójó tó fẹ́ dá sí yín lọ́kàn pé ṣẹṣẹ rí àti ṣiṣẹ́ yín o àti ń dẹ́rùbà yín àti ń dẹ́rùbà wọn o ẹ̀rù ti ń bà wọn o ẹ̀ ti ń bà wọn lórúkọ jẹ́ o ẹ̀ ń gbowó ṣẹ́ tiwọn. àwọn tó wà kó ṣe kidnapping náà wá ṣe bẹ́ẹ̀ ni èyí ó ṣe fẹ́ wá tó kidnap èèyàn méjì mẹ́ta yóò wá pààyàn tààtì. ọ̀tán sọ gangan pàtó. kí ló dé náà ṣe kidnap gbogbo àwọn fìtàtì nǹkan pa yẹn kankan. lastly iṣẹ́ ń gbọ́ sà níkẹyìn ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti di star lórí social media lórí ọ̀rọ̀ insecurity it is fine tẹ́ bá sọ ẹ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ àròsọ but nínú èmi náà ń sọ̀rọ̀ kò wá sí gbogbo ohun tí mo ti sọ ní Facebook yìí tí ò sẹ́rí ń bẹ̀ ẹ̀dá ò lè má ṣàṣìṣe ẹ̀dá ò lè má ṣìwí tẹ́ bá máa rí àṣìṣe mi lábẹ́ wípé òdodo náà ṣe ni ẹ ti understand àwọn òtórí star máa ṣe gbogbo tá à ń ṣe tẹ́ bá dẹ̀ nítorí star ni alhamdulilayi ṣebí star táwọn wa kò ń ṣe lórí aburú Mr. Fẹ́mi máa tẹ̀síwájú. ẹ wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń post lórí fídíò pé àwọn tó ń wá kò ń ṣe kidnapping náà wá ṣe títóbi fúlọ̀ Mr. Fẹ́mi ṣé kí gbogbo ìdílé tí wọ́n jí àwọn èèyàn ẹ̀ gbé ṣé kán jáde tán ṣe é máa dúró Honorable Fẹ́mi àwọn tán jẹ́ bí wọ́n gbé ṣé kí gbogbo wọn jáde ṣe é máa dúró ṣe é máa dáhùn fún àbáwọn tó ti sanwó kán gbowó ẹ̀ lọ́wọ́ yín kán tún gba ×2 ṣe é máa jáde tán dẹ̀ ní receipt tán ní bọ́n ṣe sanwó yẹn bọ́n ṣe kówó yẹn lọ ṣe é máa jáde ṣe é máa dúró fún ṣe é máa dáhùn fún Mr. Fẹ́mi àwọn tán jẹ́ bí wọ́n gbé ṣé àwọn yẹn náà lè ṣì máa campaign fún Mr. Fẹ́mi Honorable Fẹ́mi ohun mi ti ń lọ sókè sá olóṣèlú it is well ẹ wá sọ níkẹyìn ẹ wá ní kí ló dé tí wọ́n kidnap gbogbo àwọn tán pa yẹn ṣe rò pé ẹ mú ẹ kì í ẹran bí ọ̀rẹ́ lẹ pé ni Òkè Ọdẹ ò ń ṣèlú rádaràda kò ń ṣèlú kékeré ọ̀dàlẹ̀ ló dalẹ̀ Òkè Ọdẹ gbogbo ẹ̀yin tẹ́ sì dalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ mọ bó ṣe ṣekú pa àwọn èèyàn wa lókè Ọdẹ lágbára Ọlọ́run mú yín látòkè délẹ̀ fún tẹ́ sọ kẹ́yìn Mr. Fẹ́mi Yusuf tẹ́ sọ wípé kí ló dé tí wọ́n lè jí gbogbo àwọn tán pa yẹn tí wọ́n lè jí wọn gbé ṣé èèyàn lásán lẹ pè wọ́n ni ẹran lásán lẹ pè wọ́n ni tí ò bá ṣe kádàrá Ọlọ́run tó ti gba wájú wọn tó bẹ́ẹ̀ gbogbo ẹni tó mọ̀ nípa ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ yálà kó jẹ́ pé ẹ̀yin gan mọ̀ nípa ẹ̀ kàn ń fa ìfàkúfà léra yín lórí ni wọ́n tó bẹ́ẹ̀ ewúrẹ́ lẹ rò pé àwọn tán pa ni Mr. Fẹ́mi Yusuf ẹ ti ṣẹ̀ mí personal ẹ ti ṣe ẹlẹ́dàá gbogbo àwọn tán pa ẹ ti ṣe ẹlẹ́dàá gbogbo àwọn tán jí ẹbí wọn gbé in the name of politics ẹ ti ṣe ọmọ ìgbómìnà but ẹ mọ̀ àwọn olólùfẹ́ yín ò dẹ̀ ní jẹ́ kẹ́ ẹ mọ̀ wọn ò ní sòótọ́ fún yín irú èmi bá ọ̀pọ̀lọpọ̀ láti máa bínú sí mi ọ̀pọ̀lọpọ̀ láti máa ṣépè fún mi pé ọmọ yìí ọmọ jọ̀wọ́ ni ẹ́ ọmọ kinní kan ni ẹ́ ọmọ gbá ni ẹ́ ọmọ kinní kan ni ẹ́ kí ló ní gbogbo ohun tẹ́ ẹ bá rí ẹ wí o gbogbo ohun tẹ́ ẹ bá rí ẹ wí ṣe ti understand gbogbo ẹni tí ò bá ṣe dáadáa àwo máa ta lólobó tá a bá ti rí ní tí ò dáa á máa ta lólobó ìgbómìnà ti fẹ́ bàjẹ́ tán ìfẹ́lódùn ti fẹ́ bàjẹ́ tán mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí ó ti yẹ tipẹ́tipẹ́ ká ti máa sọ̀rọ̀ nípa ìfẹ́lódùn ká ti máa sọ̀rọ̀ nípa ilẹ̀ gbómìnà bọ́lá ò tí ì máa yẹ ẹ̀ wá dáadáa ayé sì ń bọ̀ tó bá tó àsìkò tán ó dáa ọlọ́ọ̀ṣọ́ wa ìwọ tó bá wà lẹ́yìn àwọn olóṣèlú ó jẹ́ PDP ni ó jẹ́ APC ni tó jẹ́ pé nínú kára máa ní aráàlú nínú kí ìnira máa dé bá aráàlú lẹ́yìn fi ń yọ̀ nínú tí ń fi ń dùn lọ́kọ tí ń fi ń bàjẹ́ nítorí pé ẹni tẹ́ ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú ẹ̀ ń sọ pé Ọbáṣọlá èyí pọ̀ bọ́ba ṣòdẹ̀ ni wọ́n mọ̀ mí sọ ń sọ pé Ọbáṣọlá èyí pọ̀ Ọbáṣọlá ọmọ kékeré ni ẹ̀ àbí ẹ̀ ń sọ gbogbo tẹnu yín ká
gbogbo ohun tí ẹ bá rí ẹ wí, gbogbo ohun tó bá wù yín ẹ wí. Ṣé ti understand? Ẹni tó bá ṣe dáadáa á ní parọ́ mọ́, ẹni tó bá ṣàìdá á pè sákèésí. Àkíyèsí mò ń pè wọ́n sí, àkíyèsí mò ń pè wọ́n sí, mo sì fẹ́ kán yí padà ni, mo fẹ́ kán yí padà. Ẹ dẹ̀ yí padà. Tẹ́ bá mọ̀ pé ẹ lè yí padà, tẹ́ mọ̀ pé ẹ lè ṣe ń tá a fẹ́, Mr. Fẹ́mi Yusuf, kò sẹ́ni tó fagídí wá wọ yín nínú ilé pé kẹ́ wá ṣe alága. Gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá, kò sí ẹni tí ọmọ Nàìjíríà àbọ̀mọ Fẹ́lódùn àbọ̀mọ ìgbómìnà kan lọ fagídí wọ́ nínú yàrá pé ìwọ ni kó wá ṣe o, ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ ṣe. Ẹ ti mọ̀ pé ẹrú àgbà ni, ẹ ti mọ̀ tó ń bẹ nídìí ẹ̀. Dandan ni kẹ́ ẹ ṣojú ṣe yín, ìwà láìtàláì mi ní fi yín lọ́rùn lẹ̀. Àfi kẹ́ ẹ ṣojú ṣe yín, ẹ̀yin lẹ́lẹ́ ṣe, a sì ti wá gbé fún yín báyìí, ẹ wá ṣe dáadáa. Wàláhì ẹ ṣe dáadáa, ẹ ṣàtúnṣe o. Lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún yín, kò dẹ̀ ní bàjẹ́ fún mi. Ẹni tó bá ń fẹ́ ṣubú yín, tó bá jẹ́ gbogbo tí mò ń sọ mo mọ̀ dáadáa nípa yín, mi wá fẹ́ sọ. Mo mọ̀ pé bóyá mo ẹni sọ dáadáa nípa yín fún mi, mi wá fẹ́ sọ. Ó kù mí, ó kọ ọba tó ní mí. Tó bá jẹ́ pé ẹnìkan ló wá ń rán mi láti máa sọ̀rọ̀ against Honorable Fẹ́mi Yusuf, Ìfẹ́lódùn local government, ó kù mí, ó kù Ọlọ́run. Tó bá wá jẹ́ wípé kò lè dá ni mo fi ń ṣe gbogbo eléyìí, Ọlọ́run á dá mi láre, Ọlọ́run á dá mi láre. Ẹ ṣeun gan. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, bó ṣe rí náà nìyẹn. Bá ṣe wáyé pàrí la rí o. Edo State, the same thing tó ń ṣẹlẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ní Edo State. Ọmọbìnrin kan ló ń kígbe tí wọ́n jí gbé. Àwọn Fúlàní jí ọmọbìnrin yẹn gbé. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tóun náà ń pè fún ìrànlọ́wọ́. Kí la fẹ́ ṣe? Àwọn ìjọba wọn dá yín, wọn rí ti yín rò. Ìjọba yín ò rí ti yín rò, wọn ò ràn yín o. Ìjọba ò rí ti yín rò, ẹ̀yin èèyàn yìí. Ó mà ṣe o. Ó mà ṣe o. One party system. All these things for their own selfish interest. All these things is for their own selfish interest. Ẹ má jẹ́ kó tàn yín. Ẹ jẹ́ ká yára wa ní brain. Wọ́n fẹ́ fi Islam, wọ́n fẹ́ fi gba Nàìjíríà lọ́wọ́ yín. Ẹ yára yín ní brain. Wọ́n fẹ́ fi gba ilẹ̀ bàbá yín. Wọ́n fẹ́ fi gba ilẹ̀ bàbá yín ni o. Àbọ̀rọ̀ náà sọ fún ọmọlúwàbí. Báwa á ṣe máa sọ tiwa nìyẹn. Wídèmídèmí Olútọ̀run á wí tiẹ̀ kó tó lọ. Ipa tèmi lè kó náà ni mò ń kó yìí o. Èyí tèmi lè ṣe òun ni mò ń ṣe fún ilẹ̀ bàbá tèmi. Láti máa là yín lọ́yẹ̀, láti máa mú àwọn nǹkan tá à ń rí ká máa mú wá sórí ayélujára kí gbogbo ayé máa rí. Òun la ṣe fi ní kẹ́ máa bá wa pín so that àwọn èèyàn tí ò rí àwọn náà wá tara pínpín tẹ́ pa àwọn náà á rí. Ẹ̀yin náà ẹ fi ṣọwọ́ síyàn. Kò ní jù báyìí lọ. Thank you.